Bismillahirrahmanirrahim. Tí àlìjọ̀nú bá ń dàyàn láàmú nínú ara àbí nínú ilé àbí ní àyèkáyè àwọn ẹ̀mí òkùnkùn àbí wọ́n ó wà nínú ara èèyàn kò jẹ́ kéèyàn gbádùn, ó ń fàjákulẹ̀ fún yàn, ó ń fa àìsàn ṣèyàn, kódà ó mú èèyàn ṣe gángangan, ó jẹ́ káwọn èèyàn wà mentally disorder. Ó ti yé yín nísìn. So gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀mí èṣù yányán, ẹ̀mí àlìjọ̀nú, ẹ̀mí èṣù, ẹ̀mí burúkú, gbogbo àyèkáyè tó ń bá wà ara èèyàn ní inú ilé ni wọ́n wá ń jíyàn lówó ni wọ́n ń fàfà sẹ́yìn báyàn ni wọ́n wá ń jí dúkìá èèyàn ni wọ́n ń jẹ́ kéèyàn wà mentally disorder, wọ́n ń jẹ́ kéèyàn fẹ́ ya wèrè àbí dìdìrìn àbí kankan bẹ́ẹ̀ yẹn. Àwọn nǹkan tó máa lọ ṣe leléyìí kọ̀ǹfàmù ni ó máa kúrò lára ẹ̀bí sínú láì tààlà kò rújú. Wà á ní kí wọ́n bá ẹ kọ ayé àlùkùránì, wọ́n á kọ́ bá ẹ kọ la ilaha illallah, la ilaha illallah, wọ́n bá ẹ kọ 100 times pẹ̀lú tàdá tó mọ́, pẹ̀lú wàhálà tó mọ́, la ilaha illallah 100 times wọ́n bá ẹ kọ. Wọ́n bá ẹ kọ la hawla wala quwwata illa billahi aliyyil azim, wọ́n bá ẹ kọ láwùlà yẹn 100 times náà ó di méjì. Wọ́n bá ẹ lọ sí Quran chapter 72 suratul jinn, wọ́n kọ láti chapter 1 dé chapter 4 kùlíyà, wọ́n kọ dé ṣàtàtà, wọ́n kọ yẹn náà nígbà 100. Ẹ wá wá omi ọsàn wẹ́wẹ́, ẹ wá fi fọ àwọn orúkọ Ọlọ́run mẹ́ta, àwọn ayé àlùkùránì àti orúkọ Ọlọ́run yìí, ẹ wá fi fọ omi ọsàn wẹ́wẹ́ tí wọ́n fomi là. Tẹ́ bá fi fọ, apá kan àwọn èèyàn wọ́n máa ń pa adìyẹ sí, adìyẹ funfun, wọ́n á pa ẹ̀jẹ̀ adìyẹ funfun sí. Àmọ́ tó bá pa ẹ̀jẹ̀ adìyẹ funfun sí, yóò lọ yóò tún padà wá. Má pa ẹ̀jẹ̀ adìyẹ funfun sí, rọra fọ pẹ̀lú omi ọsàn wẹ́wẹ́, kó wá gẹ̀ẹ́tì oyin original. Ilé tí àlìjọ̀nú bá wà, má ti mix oyin mọ́, fi wọ́n bù díẹ̀ nínú orúkọ Ọlọ́run tẹ́ fún omi ọsàn wẹ́wẹ́ fọ yìí, ẹ fi wọ́n inú ilé náà. Tẹ́ bá fi wọ́n inú ilé náà, àárọ̀ ọjọ́ kejì ẹ clean ẹ máa ṣe bẹ́ẹ̀. Ẹni tí kinní ń dà láàmú, ẹ gbìyànjú kẹ́ máa ṣe kíni, kẹ́ máa mix kẹ́ máa bu gas cup kan, kẹ́ máa mix mú mi, mọ́ oyin original kó máa mú, ẹ máa tẹ̀lé mi ká lọ àti bá a ṣe ń lò ó. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ìtẹ́ ṣe sàárà ájì, tẹ́ fẹ́ ṣe sàárà umura, tẹ́ ń fi umura àtàjì tàyàn lọ́rẹ, àtẹ̀yìn tẹ́ yọ zakat, àtẹ̀yìn tẹ́ ń ṣe sádàkọ̀, àtẹ̀yìn tẹ́ ń ṣe kíni, tẹ́ ń ṣe sàárà. Ẹgbẹ̀gbà Global Dahiratu Dhikrlahi Islamic Organization, ẹ WhatsApp wa lórí +27612956389. Tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run tó ń bẹ lọ́wọ́ ọmọ, ẹ get transformer 1100 power 25,000 naira ni. Abẹ́ni tó ní low sperm count, weak erection, quick ejaculation, gbogbo àwọn àrùn àbí wọ́n mú nǹkan ọmọkùnrin èèyàn, ẹ get all in one náà 15,000 naira láti kojú gbogbo èké nínú àìsàn bí sínú